Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé láyàjọ́ ọjọ́ òní pé a kú òní o. Òní á sàn fún wa o. Á sàn wá síre. Á sàn wá sálàáfíà. Lórí ètò yín ètò àbọ́jọ́ tí ń dalẹ̀ náà ni a wà. Láti àjọ MOPKE fún àwọn àgbà wa. Èmi apògùn yín náà ni akọ́ṣẹ́mọṣẹ́ apògùn Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Ẹ káàbọ̀ sórí ètò tòní. Ọ̀rọ̀ wa lọ́jọ́ tòní ó dá lórí ìmúra sí àgbàlagbà fún ìlera pípé. Àwọn àgbà wa náà ló bọ̀ wọ́n ní aṣọ aláṣọ lọ̀gá ń wò kí a fi ọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n. Ìmúra lóríṣiríṣi ló wà lórí èpè. Ẹ jẹ́ kí a fà á kúrú sí orílẹ̀-èdè wa pàápàá ọ̀dọ̀ àwa káàárọ̀ òjíire. Bí a ti ń wọ aṣọ bí a bá wà nílé ó yàtọ̀ sí bí a ti ń wọ aṣọ bí a bá ń lọ sóde o. Bí a ti ń wọ aṣọ bí a bá dùbúlẹ̀ láti sùn ó yàtọ̀ sí bí a ti ń wọ aṣọ ìṣeré wa nílé. Ìmúra sì ṣe pàtàkì gan-an, kódà àwa Yorùbá gan gbà wípé ìrínisí ni ìsọnilọ́jọ̀. Láì mẹ́ni kúrò lórí ọ̀rọ̀ yìí, gbogbo wa la mọ̀ wípé ìmúra sí ó gba rírò díẹ̀ pàápàá bí a bá ní òde lọ. Ṣùgbọ́n mo fẹ́ kí a tún mọ̀ wípé àyípadà tó ń dé bá àgọ́ ara wa bọ́jọ́ wa ti ń dalẹ̀ ń ta wá lólobó wípé àyípadà náà gbúdọ̀ dé bá ìmúra sí wa. Apògùn mi, níbo ló ń lọ gan-an? Ẹ ṣé. Ní ọjọ́ òní yìí ni a rí àgbàlagbà kan tí ó ní wípé gbogbo ara kan ń dédé ro òun. Ẹsẹ̀ wúwo, ó wá ń kú tàìtàì pàápàá lọ́wọ́ fẹ̀rẹ̀ àárọ̀. Wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn. Wọ́n sì fún wọn ní ìtọ́jú tí ó péye. Kódà mo kan sára sí àwọn olùtọ́jú aláìsàn, àwọn dókítà nǹkan kan. Ṣùgbọ́n ọ̀rọ̀ màmá yìí kò yàtọ̀. Á yàtọ̀, á tún padà wá, á lọ wá padà. Má bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú màmá. Mo béèrè wípé màmá ẹ ṣe àpèjúwe bí ibi tí ẹ̀ ń gbé kí a lè mọ̀ bẹ̀. Màmá ní wípé orí òkè téńté kan ni àwọn ń gbé. Kódà igbó àti àwọn igi pọ̀ lóríṣiríṣi níbi tí àwọn ń gbé. Atẹ́gùn sì máa ń fẹ́ ya ní gbogbo ìgbà ni. Mo ní wípé màmá báwo ni ẹ ṣe máa ń wọṣọ sùn tẹ́ bá fẹ́ sùn lálẹ́? Báwo ni ẹ ṣe ń wọṣọ sùn? Màmá ní wípé apògùn mi, irọ́ ni mò ń rò ó. Àfi kí atẹ́gùn yẹn ṣáà máa fẹ́ sí mi ní ara ní gbogbo ìgbà. Oore ńláǹlà gan-an ni Ọlọ́run ṣe fún mi. Òun ni Ọlọ́run fi jíǹkí mi. Nǹkan tí màmá ń sọ rèé o. Wípé nígbà ìwé àwọn ooru máa ń sábà mú wọn. Ṣùgbọ́n nígbà tí àwọn dẹ̀ ti dàgbà yìí tí àwọn ti bọ́ sí ibi tí àwọn ń gbé, atẹ́gùn yẹn gan-an ni àǹfààní ńlá tí àwọn ń jẹ níbẹ̀. Ó wá béèrè wípé màmá ṣé inú yìnyín ni wọ́n bí yín sí ni? Mi ò mú yín ṣeré o. Mo ní pé màmá ṣé òkè òkun ni wọ́n bí yín sí ni? Màmá ní wípé rárá o, pẹ́rẹ́ o. Abúlé kan nílẹ̀ wa ń bí ni wọ́n bí àwọn sí. Ṣé rí pé ọ̀rọ̀ ti dáhùn ara ẹ̀. Bí ọjọ́ wa ti ń dalẹ̀, a ò lè kàn máa wọ aṣọ nítorí pé aṣọ yẹn ń wà wọ̀. A gbúdọ̀ máa wọ aṣọ tí yóò fún wa ní ìdáàbòbò tí ó péye lọ́nà tí yóò fi ran ìlera wa lọ́wọ́. Bí atẹ́gùn bá ń fẹ́ tí òtútù fẹ́ máa mú, aṣọ tí yóò bo ara wa la gbúdọ̀ wọ̀. Kì í ṣe lọ́nà tí yóò pọ̀ jù ṣùgbọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì. Ìyẹn àgbà wa bí a bá ní àkíyèsí gbogbo wa ló yẹ ká mọ bí àgọ́ ara wa ti rí o. Nǹkan tí ó dára fún lágbájá ó lè jẹ́ ìwọ̀ fún tàmọ̀dù àti ọ̀rọ̀ yìí rí o látẹ̀yìnwá. Bí ooru bá mú ó ní irú aṣọ tí a gbúdọ̀ wọ̀ eléyìí tí kò ní bo ara wa lápọ̀jù o. Mo tún fẹ́ fi tó wa létí wípé lára ìmúra tí ó tọ́ fún àwọn àgbàlagbà wa ni kí a mú aṣọ ìnùjú dání, aṣọ tí ó ń fi nu ojú bí méjì, ẹyọkan tàbí méjì dára. Eléyìí tí à ń pè ní face towel. Ìkan láti máa nu àgún kúrò lójú wa. Ìkejì láti máa bomú wa nígbà tí a bá jáde. Bí a ṣe kòńgẹ́ èéfín nǹkan kan kí a lè fi bomú tàbí iná dídá lẹ́gbẹ̀ẹ́ títì tàbí irú àwọn nǹkan mìíràn tó lè rú èéfín jáde tàbí òórùn tí ò bọ́ sí, òórùn bẹntiróòlù, òórùn nǹkan tí ò bára mu lọ títí. Pàápàá bọ́jọ́ wa ti ń dalẹ̀ kí a lè fi bomú wa. Ẹ̀yin àgbà wa ẹ jọ̀wọ́ ẹ má ṣe kó iyán ọ̀rọ̀ tí mò ń sọ ìkéré o. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́. Ẹ jẹ́ kí a dá tọ́mì díẹ̀. Kò sọ́gbọ́n tó lè dá, kò síwá tó lè wù, kò sọ́nà tó lè mọ̀ tó lè fi dáyé lọ́rùn o. Kò sọ́gbọ́n tó lè dá, kò síwá tó lè wù, kò sọ́nà tó lè mọ̀ tó lè fi dáyé lọ́rùn o.
wá lọ jẹ́ àgbà man tó lóṣọ àsìkò lórí obìnrin wọ́n á fún lórúkọ. ìgbéraga ti pọ̀jù kò mọ̀jọ́bìnrin lọ. ṣìnà lálákọ̀ọ́rí fowó ẹ̀ṣẹ̀. lórí ètò yín ètò wa bọ́jọ́ tí ń dalẹ̀ náà ni a ṣì wà. láti àjọ mopke fún àwọn àgbà wa. orí ọ̀rọ̀ ìmúrasí tí ó péye fún ìlera àwọn àgbàlagbà wa òun náà ni à ń sọ̀rọ̀ lé lórí. ṣíṣe àjọyọ̀ àti ọdún lóríṣiríṣi ó jẹ́ àṣà ìlera tí ó péye ní ilẹ̀ wa. kódà mímú aṣọ ẹgbẹ́jọdá nǹkan kan ìyẹn tí àǹfààní rẹ̀ bá yọ o ìyẹn náà dára. ṣùgbọ́n ẹ̀yin àgbà wa tí ẹ ní ṣíṣe kan tàbí òmíràn tí ẹ sì tún mú aṣọ ìnáwó tí ẹ sì rí wípé léèsì tó wà nínú rẹ̀ jọbọlọ lórí. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó tọ́ka sí àwọn tí òtútù kò bá lára mu lọ títí o. ṣé ló yẹ kí ẹ mú ìpèlé ńlá yẹn ẹ̀yin obìnrin kí ẹ fi bò ó kí ẹ fi bo ara yín mọ́. yẹn fún àwọn ọkùnrin yẹn aṣọ àbẹ̀tẹ́lẹ̀ tí àwọn ọkùnrin máa ń wọ̀ tí wọ́n pè ní t-shirt ló yẹ kí ẹ wọ̀ sábẹ́ kì í ṣe singlet o. kí a bá lè fi bo ara gẹ́gẹ́ bí a ti mọ̀ èkú tó bá lójú òpó kì í ṣe eré sá o. ṣé ẹ rí àwọn nǹkan kéékèèké tí ó ń kó bá ìlera àwọn àgbà wa rèé o látàrí àìbìkítà. mo tún fẹ́ fi tó wa létí wípé ara ìmúra àgbàlagbà nígbà ẹ̀rùn ní kí a mú agbo òrùn lọ́wọ́ o léyìí tí wọ́n pè ní umbrella torí kò tọ́ kí òrùn pa àwọn àgbà wa lápàjù. àti nígbà òjò ó tọ́ kí a mú àwọn aṣọ àwọ̀lékè tí a ń pè ní raincoat dání. ọ̀rọ̀ yìí tún sì pọ̀ lóríṣiríṣi o. ṣé wàá rí èyí tó ṣe pampambarì ń bẹ̀ ni èyí tí ó wọ́pọ̀ jù láàrin àwọn ìyá wa kan tí wọ́n á ń wọ bàtà tí ó ga sókè dáadáa bí wọ́n bá lọ sí òde. pékélépékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. tẹ́sẹ̀ yín bá wú ńkọ́. tàbí tí ó bá ṣèṣì yẹ̀ tàbí tí ó bá ṣèṣì rọ̀ ọ́. àbí kí la wá ń wá káàkiri kí a mọ́sá jẹ́ kí a máa wọ àwọn bàtà tí ó pẹlẹbẹ o àwọn tó ń pè ní flat slippers flat shoes flat sandals àwọn tí ò ní so yín lẹ́sẹ̀ mú tí ò ní fún yín lẹ́sẹ̀ jù kí bàtà tó fún àgbàlagbà gan lẹ́sẹ̀ iṣẹ́ náà ni kí ó fún wọn jù. àwọn kan ara bàtà ní kí bàtà yẹn wọ́n gan wọ́n àwọ̀ báyìí á máa ta wọ́n lẹ́sẹ̀. ṣé ẹsẹ̀ ló ń ṣe bàtà fún ni àbí bàtà ló ń ṣe fún ẹsẹ̀ ẹ jẹ́ ká mú kan nú ẹ̀. àwọn kan á wọ aṣọ tó yẹ pé á fún wa pẹpẹpẹ á fún wa lọ́rùn àti mí gan á di ẹkẹ wọ́n ní pé torí aṣọ yẹn wọ́n ní àfikán wọ̀ aṣọ yẹn òun ló bá òde yìí mu òun ni àwọ̀ ara rẹ̀ ó bá nǹkan tí mo wọ̀ mu àwọ̀ bá báàgì lọ ó bá bàtà gbogbo yẹn ló dáa o ṣùgbọ́n ṣá a gbọ́dọ̀ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì tó bá ti ní kó bá ìlera wa a gbọ́dọ̀ rọra. àwa kan á wọ àwọn aṣọ kan tó yẹ pé a bẹ̀rẹ̀ sí gún wa lára ni ara bẹ̀rẹ̀ sí já wa jẹ àfi ká bọ̀ eléyìí ò ṣe ìmúra tó dángájíá ó lè dàbẹ́ ní pé a ti múra dáadáa o kán rí wa o kán ní pé ìmúra ẹni yìí dáa ṣùgbọ́n ṣá tí ó bá ti ń fa ìdíwọ́ fún àgọ́ ara wa tára ò balẹ̀ nítorí aṣọ tí a wọ̀ torí bàtà tí a gbé torí nǹkan tí a wọ̀ sára àfi ká jẹ̀ra fún wọn. láàrin àwọn àgbàlagbà kan tí wọ́n á wọ yẹríǹgì tó ń pè tó ń wọ̀ sétí ńlá gbàgbàǹgbà tí dáadáa bẹ́ẹ̀ ni pé etí wúwo báyìí wọ́n á dẹ̀ rí pé ó ń fa etí wọn ó ń fà wálẹ̀ báyìí wọ́n á sì máa wọ̀ àfi títí yẹn bá já. irú eléyìí ò dáa àwọn ìmúra sí báyìí a gbọ́dọ̀ ṣe níwọ̀ntúnwọ̀nsì káwá àwọn tó yẹ pé kò ní dà wá láàmú àtúrà àwọn kan tó yẹ pé góòlù ńlá ló gbé sọ́rùn afẹ́ lábẹ́ ní gbọ́rùn wọn máa wọ̀ wọ́n lọ́jọ́ alẹ́ eléyìí ò tọ́. àwọn nǹkan tí ò ní fa ìdíwọ́ tí ò ní fa ìnira fún àgọ́ ara wa ni ó tọ́ kí a máa gbé sọ́rùn. a tún rí àwọn àgbàlagbà mìíràn tí ó jẹ́ wípé wọ́n á fẹ́ ṣe bí ìwé náà ni o ìyẹn náà dẹ̀ ṣe dá o kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o wọ́n á gbé ìwọ̀ ètí tó fi ń gbọ́ràn tó bá ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń pè ní earpiece wọ́n á gbé sétí wọ́n á máa gbọ́ orin ariwo yà á máa pọ̀ yá tẹ́ bá pè wọ́n màmá wọn gbọ́ nǹkan tẹ́ ń sọ torí nǹkan tó fi dí etí eléyìí ò tọ́ tó bá rìn lẹ́gbẹ̀ẹ́ títì àfàìmọ̀ kí jàǹbá má ṣẹlẹ̀ àárín ilé ńkọ́ ká má rí màmá pè màmá bàbá ká má rí wọn pè nítorí kíni wọ́n ti fi nǹkan dí etí ariwo yẹn ti pọ̀ jù. ara ìmúra wa náà rèé o torí à ń wọ̀ sára ni gbogbo nǹkan tá a bá wọ̀ sára wa ìmúra ni eléyìí lè ba etí jẹ́ kó jẹ́ kí etí má gbọ́ràn tààrà dáadáa mọ́ ó lè fa ìdíwọ́ oríṣiríṣi fún àgọ́ ara wa gbogbo àwọn nǹkan báyìí ni mo fẹ́ kí a fi ọkàn sí bọ́jọ́ wa ti ń dalẹ̀ a gbọ́dọ̀ máa ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì a ò ní pé ká má ṣe bí àwọn ẹgbẹ́ wa ṣe ń ṣe o a ní kí a má ṣe bí èwe o ẹ mọ̀ pé sàgbàdéwé gbogbo àgbà náà ló fẹ́ dèwe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣá káwo ní ìwọ̀ntúnwọ̀nsì nǹkan tó bá ti máa kó bá ìlera wa bá ti máa kó bá àgọ́ ara wa àfi ká yẹra fún un. mi ò ní gbàgbé àwọn àgbà wa kan tó yẹ pé wọ́n ní àrùn ẹsẹ̀ tàbí tí wọ́n lè rìn mọ́ tààrà
àwọn kan ń ṣàìsàn àwọn mìíràn ò ṣàìsàn ṣùgbọ́n ṣá wọn ò lè rìn tààrà. Mo fẹ́ fi rọ̀ àwọn olùtọ́jú wọn kí wọ́n bá wọn wá àwọn ìbọ̀sẹ̀ tí ó ń di ara mú dáadáa, à ń pè wọ́n ní compression socks, láti tán bá ti wọ̀ sí ẹsẹ̀ wọn láti lè jẹ́ kí ẹ̀jẹ̀ lè máa ṣàn dáadáa geere ní ẹsẹ̀ wọn, àti láti lè dín kí ẹsẹ̀ wọn máa wú kí ó dínkù, àti láti má jẹ́ kí ẹsẹ̀ wọn wúwo látàrí pé wọn ò rìn. Eléyìí ó ṣe pàtàkì gan. Ọ̀rọ̀ sì pọ̀ nínú ìwé kọ́bọ̀ wa o lórí ìmúra sí àwọn àgbàlagbà yìí tí agbẹ́nu lélẹ̀ ní, ṣùgbọ́n ṣáà ò rí ọjọ́ mú solókùn o. Ire o. Fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. bí ẹ bá ti tẹ orúkọ Mopecare sí yóò gbé wa jáde. àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopecare ó tún wà lórí YouTube náà. àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. ẹ kàn tẹ Mopecare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. ìyẹn àwọn Mopecare educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopecare for the seniors. àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.